tó ẹ tún káàbọ̀ sórí ìlera pípé. Lónìí a máa continue lórí ọ̀rọ̀ other room matters. Ẹ má bínú pé mò ń ṣe gèlè ni o, ìmúra kọ́mọkóbó ni. Ẹ rántí pé à ń sọ̀rọ̀ pé a máa sọ̀rọ̀ lórí bedroom matters tí a máa focus lórí ẹ̀. So lónìí a tún máa mú kan o. Eléyìí àwọn ọkùnrin gangan ni mo wá wálé nù. Ṣé rí another combo wà tó jẹ́ pé tẹ bá ń lò déédéé ara máa jí pépé, ara máa wà bó ṣe yẹ kára wà, gbogbo nǹkan máa dúró dáadáa. Lónìí máa bá mi wá watermelon. Ẹ ra odidi watermelon. Ṣé rí watermelon tẹ fẹ́ lò yìí, ẹ máa gé àti watermelon àti èpo watermelon gbogbo ẹ̀ lẹ máa gé tá a máa lò lénìí. Kẹ́ fọ̀ dáadáa. Tẹ bá ti ṣàn dáadáa ẹ lè bu iyọ̀ díẹ̀ sómi kẹ́ fi ṣàn dáadáa. Àti epo àti inú watermelon gbogbo ẹ̀ la fẹ́ lò fún lónìí. Ṣé rí watermelon ní kinní kan tá à ń pè ní citrulline nínú. Ṣé rí citrulline yẹn ó máa ń boost libido gidi, ó máa ń gbé ọkùnrin sókè gidi. Bẹ́ẹ̀ ni ó máa jẹ́ kí kinní kó ṣe bó ṣe yẹ kó ṣe, kó rìn síbi tó yẹ kó rìn sí. Ó máa increase libido ọkùnrin, ó dẹ̀ máa increase erection. Ó máa jẹ́ kí erection ọkùnrin kó better ju tẹ́lẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni torí ọkùnrin tó bá ní erectile dysfunction ó lè dìbò fẹ́lẹ̀ yìí. Ó máa jẹ́ kí kinní ọkùnrin kó dúró bó ṣe yẹ kó dúró. Lẹ́yìn èyí kí á tún bá mi wá oyin. Ṣé rí oyin bẹ́ẹ̀ ṣe rárá ń wò yẹn? Vasodilator gidi ni. Nǹkan tó ń jẹ́ vasodilator ni pé ṣé mọ̀ pé ibi tí ẹ̀jẹ̀ ń gbà wá bí space báyìí. Nǹkan tó bá jẹ́ vasodilator yẹn á wá mú á jẹ́ kó fẹ̀ díẹ̀ sí so that ẹ̀jẹ̀ á lè ṣe kíni, á lè rush síbi tó yẹ kó rush sí. Nípa eléyìí tí brain bá ti send signal wípé kíní àsìkò ti tó, ó yẹ kíní ti fẹ́ dìde. Oyin gẹ́gẹ́ bí vasodilator tó ti wà nínú ara dilate vessel yẹn, ẹ̀jẹ̀ á kàn flow straight ni. Bẹ́jẹ̀ ṣe flow straight yẹn náà ni kíní yẹn náà ló máa nà tẹ́lẹ̀. Ṣé rí iṣẹ́ tó yin nìyẹn. Ṣé wá tún rí fóbìnrin, ó máa ń adjust mood obìnrin pé àwọn obìnrin á máa ní mood swing. Ó máa set mood right tó jẹ́ pé mood yẹn máa fine, mood gidi ló máa fobìnrin sí. Lẹ́yìn èyí ó dẹ̀ máa tún improve hormonal imbalance. Tóbìnrin bá ní hormonal imbalance ó tún máa help. Ìkejì nìyẹn. Ìkẹta lẹ máa bá mi wá cayenne pepper. Ó yà yín lẹ́nu. Ata ṣọ̀mbọ̀ bó dẹ̀ jẹ́ báwa náà lẹ́tí ẹ̀ rí. Báwa ò ta tó ṣọ̀mbọ̀ bọ̀. Ẹ bá rí ṣọ̀mbọ̀ mi ní kẹ́ ló didi. Ẹ kàn ra gé díẹ̀ ṣọ̀mbọ̀ yẹn. Tàbí tí watermelon tẹ bá fẹ́ lò tó bá tóbi dáadáa ẹ lè ra lo ṣọ̀mbọ̀ ẹyọ kan. Ṣé rí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni kẹ́ wá bá mi ṣàn. Kẹ́ wá dora kó sínú what's it called now, watermelon yẹn àtẹ̀yẹ yẹn ẹ gé sí kékèké kó lè lọ dáadáa nínú blender. Kẹ́ wá bá mi lọ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Kẹ́ wá máa bá mi gbé lura. Pàápàá tó bá kú bí wákàtí méjì kẹ́ lọ sórí pápá. Ẹ ṣàkọ́rọ́ra gbé lura. Bẹ́ẹ̀ ni kẹ́ ṣe máa lò. Ẹ má gbàgbé kẹ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìlera pípé. A wà lórí YouTube o, a sì wà lórí TikTok níbí. Bẹ́ẹ̀ náà la wà lórí Instagram, a wà lórí Facebook. Ẹ wo ẹnìkan kan ló wà ní ṣàìsàn, kò sọ́mọ Yorùbá tó máa ṣàìsàn mọ́ torí gbogbo tewétegbò tá nílò láti fi ṣe ìwòsàn àìsàn Ọlọ́run ti dá mọ́ wa. Ó wá kù sí wa lọ́wọ́ ká wá ṣàwọn jọ, ká lò wọ́n bó ṣe yẹ ká lò fún ìwòsàn pípé tó yẹ ká lò fún. Tó ẹ nífẹ̀ẹ́ fọ́nrán wa o, ẹ bá wa share ẹ̀. Ẹ jẹ́ kó spread sí gbogbo ọkùnrin kí wọ́n mọ̀ pé ọ̀nà wà táwọn lè gbà di ọkùnrin tó pé lórí pápá. Bẹ́ẹ̀ ni o, kò sí no break mọ́ wáyé kí gbogbo ara tí ò dìde yẹn kó bẹ̀rẹ̀ sí ṣe kíni, kó bẹ̀rẹ̀ sí dìde. Gbogbo iṣan tí ò nà kó bẹ̀rẹ̀ sí ní nà ṣanṣanṣan kí madam gan mọ̀ pé ọwọ́ bá ẹ sì mọ̀ pé bọ́wọ́ bá bo obìnrin tán oúnjẹ tẹ máa jẹ after yẹn super ni. Bọ́n ṣe máa kẹ́yìn gan super ni. Be the king in the other room. Ó dìgbà kan náà ire la máa rí, àní ṣàìsàn. Ẹ̀yin ọkùnrin òpó yóò mọ dìde.